ẹ bá parí òwe yìí, igi eléèrà láyé. ẹni gbé kó wàhálà. Igi eléèrà láyé. Ìyá stupid ni. Igi eléèrà láyé. Igi eléèrà láyé. Ẹ mọ understand igi eléèrà láyé. Ẹ wo àwọn èèyàn ló ní ayé èwo ní igi eléèrà lè dáyé. Àwọn èèyàn ló gbé bẹ́ẹ̀. Igi eléèrà láyé. Igi eléèrà láyé. Oníkálukú náà ni ló máa lọ. Ló máa padà fàyè lẹ̀. Lọ́jọ́ wo? Nígbà tásìkò bá tó, níjọ́ tó bá ti kú. Igi eléèrà láyé. Bóyá náà tẹ̀ wá ń pè náà igi eléèrà láyé. Yàtọ̀ sí virgin náà. God have mercy upon us. Igi eléèrà láyé. Igi eléèrà láyé. Ẹ mọ̀ pé ayé dùn. Bóyá nǹkan tó fà á tó fi jẹ́ pé igi eléèrà láyé ni ayé dùn. Ayé dùn. Wọ́n dẹ̀ máa ní ayé dùn jẹ ju ìyà lọ. So ayé dùn lọ́ ṣe ń pè àwa ayé léèrà. Nǹkan tó fà á nìyí. So ìrà ní báyìí. Ẹ̀yin náà ìrà lẹ́yìn náà. Ìrà ní ìlera. Ẹ̀yin náà ìrà ní. Igi eléèrà láyé. Igi eléèrà láyé. Ilé ayé náà ó yá ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà. Igi eléèrà láyé. Ayé yìí náà ò tó pọ̀. Ayé yìí náà ò lọ fàáfà. Igi eléèrà láyé. Ayé yóò ṣe pé lọ títí náà tẹ́lẹ̀. Igi eléèrà láyé. igi eléèrà láyé. Are you playing? What type of playing is this? Èèrà gan bá wọ́n yàn gan èèyàn máa wọ́n dànù ni ó yẹ kí igi yẹn gan wọ́n ó wọ́n èèrà yẹn dànù ni. Igi eléèrà láyé. Igi eléèrà láyé. Nígbà tí mo ti gbọ́ rí wọn ní ọmọdé bá gbé igi eléèrà. Igi eléèrà láyé. Igi eléèrà láyé. Kò ṣeé gbọ́ mọ́ra pẹ̀. Bẹ́ẹ̀ náà tí wọ́n bá gbé igi eléèrà mọ́ra èèyàn lè gbé igi eléèrà mọ́ra. Igi eléèrà láyé. Igi eléèrà láyé. Ó dà pé ṣé igi yẹn ṣé ó ní ṣúgà nù ni? Because ibi tí ṣúgà bá ti wà ní ìrẹ̀ máa ń bò. So igi eléèrà láyé ṣúgà pọ̀ nbẹ̀ ni. Will you keep quiet? Wò ní ìrẹ̀ àṣẹ bo igi yẹn nínú ayé. Bó ṣe rí gan ni. Igi eléèrà láyé. Igi eléèrà láyé òwe Yorùbá kan ni. Òwe sì lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wà. Igi eléèrà láyé kí ni ìparí ẹ̀? Ìparí rẹ̀ rèé igi eléèrà láyé kò ṣeé gbé pẹ́. Igi eléèrà láyé kò ṣeé gbé pẹ́. Ẹ rí i pé tí èèyàn kan bá gbé igi eléèrà kò ní lè gbé pẹ́pẹ́pẹ́ tó máa fi jù sílẹ̀. Tó túmọ̀ sí wípé ohun tó bá jù ni lọ ó jù ni lọ ni ẹ jẹ́ á gbàgbé. Ohun tí apá èèyàn bá sì ká kò ká ni. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n máa ń lo irú òwe bẹ́ẹ̀ pé igi eléèrà láyé o kò ṣeé gbé pẹ́ o. Tó túmọ̀ sí wípé kí èèyàn rọra máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má yájú sáwọn tó máa kàn lábùkù tàbí kàn lè mọ̀ ṣùgbọ́n kéèyàn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé kéèyàn lè lo inú ayé ìpẹ́ torí téèyàn bá ṣe jẹ́jẹ́ ó ti jọ yé mi àti yín. Ẹ comment section kẹ́ ẹ dẹ̀ share fáwọn ẹlòmíì. Ẹ jẹ́ ká mọ̀ pé Bembeyeke comedy ó ta lẹ́nu. Ẹ máa pín fáwọn ẹlòmíì. Ẹ ṣeun. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ẹ wo gbogbo alámọ̀ yẹn wípé iṣẹ́ àgbẹ̀ ṣe pàtàkì. Ní tèmi mú wá fún yín lónìí kì í ṣe bí Ponzi scheme ọ̀rọ̀ eléyìí tí ó ṣàǹfààní fún ní kálukú wa ni. Ṣẹ̀fẹ̀ gbọ́ ilẹ̀ tẹ́ wò yín tó lọ rẹpẹtẹ ilẹ̀ Eastern Estate tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀. Ẹ wo iṣẹ́ àgbẹ̀ yìí ó wà fún àwọn ènìyàn ilẹ̀ yìí ti wà fún àwọn tí ẹ pé wọ́n ti sanwó. Ọ̀pọ̀ ń ralẹ̀ ọ̀pọ̀ ń rẹ̀ǹtì ẹ̀ láti fi ṣiṣẹ́ àgbẹ̀ lásìkò táwa yìí kò sì burú nítorí pé bí wọn ò tiẹ̀ sí nítòsí owó ń wọlé fún wọn láṣẹ ní ká má jẹ́ kí tí yóò di sí kẹ́yìn náà lè jàǹfààní púpọ̀ nínú eléyìí Eastern Estate. Àwọn ilẹ̀ oko oríṣiríṣi tí wọ́n ní àwọn ilẹ̀ oko wọn gbogbo ń ṣàǹfààní fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń bá wa dòwò pọ̀. Ẹ̀yin náà láǹfààní láti dòwò pọ̀ lásìkò yìí láti ralẹ̀ ni tàbí láti rẹ́ǹtì ẹ̀ lórí Eastern Estate. Ilẹ̀ oko wà ní Crestwood Estate tó wà ní orílẹ̀ Èkó
2.5 million naira ó ní éka kan Oakwood Estate Alápákó ẹ wò ó ìyẹn ní tiẹ̀ 3 million naira péré ni ó sì rọrùn. Flourish Estate Ìkànnà Balógun 2.5 million naira ní éka kan níbẹ̀. Ṣé wàá rí ti Greenfield yẹn gangan Greenfield Estate tó wà ní Ọbádá 1.5 million naira ó ní éka kan bẹ̀. ẹ rí i pé SNAD ṣe lọ́nà tó fi rọrùn fún wa tó jẹ́ pé a lè láǹfààní láti ṣiṣẹ́ àgbẹ̀ owó gidi á wọlé sí wa lọ́wọ́ kódà bá àbá sí nítòsí a lè ṣe é pé kí wọ́n máa bá wa bójútó bẹ́ẹ̀ bá sì láǹfààní àti bójútó fúnra yín déédéé tó sì jẹ́ pé owó tí ò ga ni lára ò ní wọ́n gbé sílẹ̀ fún àǹfààní gbogbo wa láti lè fi ṣe é kò ní wọ́n jù fún yín a sì jọ jàǹfààní àsìkò òjò tọ̀tẹ̀ yìí ẹ jẹ́ ṣàmúlò rẹ̀ o àsìkò gbọ́n rèé tó yẹ ká jẹ̀fà ẹ jẹ́ ká pé ìkan nínú àwọn tẹ́ pé wọ́n ti nílẹ̀ síbí láti fi dáko àgbàdo àti ẹ̀gẹ́ iná sì láǹfààní láti ṣe nípa pé ẹ lè rẹ́ǹtì ilẹ̀ ẹ jẹ́ kí n pe ọ̀kan nínú àwọn tí bàbá ẹ jọ ẹ wá sà. àwọn báyìí wọ́n ti wà lára àwọn tí wọ́n ti jàǹfààní sí orí ọ̀fẹ́ tí SNAD Estate ń gbé kalẹ̀ yìí pé kówó lè máa tún wọlé bẹ́ẹ̀ sí tòsí gan ó ní àwọn ìlànà tí wọ́n tọ̀ tẹ́jọ tọ̀ tó sì máa mú owó wọlé fún yín bí tẹ́ ẹ bá wà. ẹ ṣé ẹ káàbọ̀ ẹ ṣeun máa fẹ́ kí ẹ jẹ́ àwọn tó nílẹ̀ síbí. Bẹ́ẹ̀ni. Bí how many acres lẹ́yìn ní gan? 5 acres ní àkànní ká sáfi dá yín wò náà ká mọ ṣùgbọ́n bó bá ṣe rí. báwo ló ṣe rí ìjó nira kẹ́ tó dórí ilẹ̀ yìí kẹ́ tó mọ bí tílẹ̀ yín wà ń gbàdẹ sanwó. Rárá o tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni a máa ń rò pé báyá wọ́n máa gbà wá ní. ẹ lè súnmọ́ bí kí ẹ lè ṣùgbọ́n eléyìí lásìkò ojú rí lẹ́nu a rí pé kì í ṣe pé wọ́n ń gbà wá. mo ti kọ́kọ́ wá bí lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ṣe first plow èmi máa ń fẹ́ rí àwọn nǹkan tí mo bá náwó lé lórí pé èyí bá lè supervise tó náwó sí owó ẹ̀ máa wọgbà tù mí. ṣùgbọ́n nígbà mo débí lákọ̀ọ́kọ́ yẹn oníbẹ̀wá ẹni bẹ́ẹ̀ yóò tọ́ mi bàtà tó wá pè wá lánàá ń sìn pé ìlú wọ́n ti ṣe second plow káwá wo gbogbo nìkan ni ó kù o àti fẹ́fẹ́ o àní kí a tó wá lọ fi rí èmi ń bí àwọn yòókù mi náà fẹ́ wá torí mi náà ní èèyàn méjì mi wà éka méjì ní tiwọn. méjì tí wọn kà wá lẹ́yìn rántí fẹ́ ṣe ebúgbà pákí àti àgbàdo lèmi kí kán bá mi gbìn. bóyá mo dáhùn béèrè éka márùn-ún ó ní tí ń bì báyìí kọ́sì bá yín gbin pákí àti àgbàdo ṣe gbọ́ bẹ́yìn àǹfààní lélẹ́yìn náà fẹ́yìn náà eléyìí yàtọ̀ sí ti wọ́n dẹ̀ ṣàlàyé fún wa wọ́n ní kò sí ìdààmú fúlàní ní báyìí nǹkan bẹ́yẹn ẹgbẹ́ náà ni. àwọn kan náà gan tiẹ̀ sanwó tó jẹ́ pé wọ́n ti wá ń wá bí ó tó bẹ̀ ẹ̀kẹta níbí tí ìbá màálù àti fúlàní pàdé ní lágbàgbé báyìí tó ń tò mí lọ́kàn balẹ̀ wípé torí àwọn ọ̀rẹ́ mi kan dákó bì kan wọ́n ti náwó sórí ilẹ̀ yẹn tó ọ̀sẹ̀ kan òru kan ní fúlàní da ẹran wọn bẹ̀ lákòókò oko wọn ìyẹn jẹ́ kí àyà wọn máa já lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n báyìí ó dàbọ̀ ni pé ẹ fẹ́ sòótọ́. pé ẹ ti ṣe ìwádìí àbí ẹ ti ṣe ìwádìí ẹ ti wá rí i pé owó tí ẹ máa da owó sí owó wọn ní nàìjíríà báyìí. ẹ ṣe púpọ̀ amọ̀rírì yìí ṣé tún múyàn wá sí i. pẹ̀lú ògùn ọlọ́run. sẹ́yìn náà sì tún rà sí i. a máa ṣe sí kí là ń ṣe àti rìtáyà kó mi iṣẹ́ ìjọba ọkùnrin ká máa àwọn nǹkan bá bá àwọn tó lè máa ṣe kó tó di pé àgbò pátápátá ní lè ṣe nǹkan kan mọ́. ẹ ṣe ọlọ́run á ràn yín lọ́wọ́ iléeṣẹ́ wọn máa ròkè o. àmì ẹ ṣe wo tán ẹ̀yin yẹn wá bó ṣe jẹ́ nìyẹn tásìkò èyí náà ti wá lálẹ́ yìí ibi tó yà àwọn ilẹ̀ wá wà ilé tẹ̀sí fẹ́ rent náà ó wà ńlẹ̀ tẹ̀ máa rent tó máa jẹ́ kó rọrùn tẹ́sì máa mú wọlé tẹ́sì máa lówó sí ẹ ṣe púpọ̀. SNAD Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi SNAD Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà SNAD lónìí industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate
àbò fẹ́ ní mọ̀ nípa bọ́ tí í ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o.